المدينة محمد نبينا بنور هدينا محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطع في المدينة قلبي وفؤادي هاموا بك يا هادي قلبي وفؤادي هاموا بك يا هادي زادي وزوادي هدي محمد نبينا. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. إخوة الإيمان، لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. fún ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kó bá òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé wọn àtàwọn sàhábà wọn. ẹjá lọ lè mọ̀ pé èyí tó dájú nínú tẹ́yìn máa ń jòkó gbọ́ nínú ilé ayé yẹn òun náà ní kéèyàn máa gbọ́ tó máa Kùránì. èyí tó wá dájú nínú ìtẹ́yìn máa fi ń gbọ́ Kùránì yé tó dájú nínú nǹkan tẹ́yìn máa ń dìmú tí ó fi gbọ́ Kùránì yé òun náà ní sunna Nabi wa Muhammad. Al-Kùránì àti sunna wọ́n jọ ń lọ papọ̀ ni wọ́n ti lọ́ mọ́ra wọn lọ́rùn bọ́kàn ọ̀bá rí kan ìkejì lè ṣiṣẹ́. وشر الأمور محدثاتها. èyí tó burú jáì nínú téèyàn fi ń jọ́sìn fọ́lọ́run òun náà ní ẹ̀sìn tí ó sàkọọ́lẹ̀ fún nínú Al-Qur'an àtúnwá wọnú súnnà kò tún sàkọọ́lẹ̀ fún. tá a bá rí inú súnnà tá a rí inú Qur'an a máa lò ní o tọ́lọ́lẹ̀ ní ká tẹ̀lé ànábì nínú Qur'an. àwọn ẹ̀sìn tá a bá ti wá rí nínú Al-Qur'ani àti sunna òun ni wọ́n ń pè ní àgbélẹ̀rọ ẹ̀sìn. òun ló burú jáì nínú tí ma ń bí Ọlọ́run ọba nú. òun ni wọ́n ń pè ní bídíà. gbogbo ọ̀ràn bídíà pátá ànú ni kọ́lọ́mọdé á sọnù o. ẹni bá sì ti sọnù yóò já síbì kan àmọ́ àlìjánnà kí ó já sí inú náà Ọlọ́run ní kọ́lọ́mọsí wa lọ́mọ náà. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtí wọ́n ní kí n wá gbéyàwó òun náà ni al-islamu huwa sunnah wa sunnatu hiya al-islam. islam òun náà ni wọ́n ń pè ní sunna nabi ni wọ́n ń pè ní islam. al-islam òun náà lẹ̀sìn tí Ọlọ́run ọba Allah tó fi rán òjíṣẹ́ Muhammad sallallahu alaihi wasallam. bó ṣe jẹ́ pé islam ti wà tipẹ́tipẹ́ ká nabi Muhammad tó dé sallallahu alaihi wasallam. anabi wa Muhammad sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run ọba fi parí islam. anabi Adam islam ló mú wá, anabi Nuh, Ibrahim, Isa, Musa àti gbogbo àwọn anabi Ọlọ́run. ṣẹwárí islam tí wọ́n mú wáyé kò pé anabi lọ́lọ́wọ́ wá fi parí islam sallallahu alayhi wa sallam. ìtafẹ́ gbéyẹ̀wò èèyàn miami òun náà ni ìdàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ lérí ọ̀rọ̀ sunna láwùjọ wa. kò sí ibi tí mùsùlùmí ń bẹ lágbàlá ayé ń sìn tí ò sí àwọn tí wọ́n máa pariwo sunna. kí ló dé tó fẹ́ pariwo sunna?
nítorí pé àwọn èèyàn ti yọ súnà kù nínú Islam. Wọ́n gbà pé súnà ọ̀tọ̀ ni Islam ọ̀tọ̀ ló sì jẹ́ pé tẹ́ ẹ bá gbé súnà dé agbègbè kan wọ́n ní ẹ̀sìn tuntun lẹ́sẹ̀ kínní lẹ́gbẹ́ wá. Àwọn ọmọ pé súnà gangan ni wọ́n ń pè ní Islam náà wọ́n ń pè ní súnà. Èyí tá a kọ́kọ́ bẹ̀ lọ́wọ́ ọba nínú àánú rẹ̀ òun náà ni pé kọ́lọ́ má yọ Islam kọ́lọ́ má yọ súnà kó nínú Islam wa. Torí Islam tí ó bá ní súnà nù wọ́n yé pè ní Islam ẹ̀sìn kẹ́sìn ni. Torí nígbà tí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí wọ́n sọ fún wa ipe ẹ̀sìn pọ̀ lérí ilẹ̀ o àmì èyí tó ń yọ́nú sí òun náà ní ẹ̀sìn Islam. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní inna ad-dina 'inda Allahil Islam. Ọlọ́run ọba ní ẹ̀sìn lọ́dọ̀ wọn Ọlọ́run Islam ni. Suratu Al-Imran aya 19. Ṣé rí aya yìí òun ló já mọ̀ pé lẹ́yìn Islam orí ibú ló kù. Ọlọ́mọdé bá wọn ṣe. Ẹni àdáwò bàbá òun ni wọ́n máa sọ nínú ilé yìí pé báwa ṣe wà nínú ilé yìí gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn ló pé síbí. Ẹ wo Ibrahim èmi àti àwa ń kírun kàfílà nìyẹn church lòun lọ freedom of religion everybody free láti ṣẹ̀sìn tó bá wù ú. Ẹni bá ń sọ bẹ́ẹ̀ àyà tí mo kà yìí ní ń pè nírọ́ nítorí Ọlọ́run ọba sọ fún wa yìí pé inna dina indallahi al-Islam. Ẹ̀sìn tó wọn Ọlọ́run ọba fọwọ́ sí nínú gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ lérílẹ̀ ayé Ọlọ́run ní Islam nìkan náà ni ìrandíran wa Ọlọ́run níjọ́ sẹ́sìn mi lẹ́yìn Islam. Ọlágbára Ọlọ́run kọ́ wáyé kọ́ mọ́sí Islam kọ́ mọ́ wáyé sàn kó bímọ kọ́ mọ́sí Islam kọ́ mọ́ bímọ gan sàn ìwọ gan ni wọ́n pè lágàn. Ẹni tí ò bímọ kan pè lágàn ẹni tó bímọ tí ò sí Islam ni wọ́n pè lágàn. Ọmọ pélé ayé tọ́lọ́wọ́n bá dá yìí ọ̀dà nítorí Islam gan lọ́wọ́n fẹ́ ká wá sí ilé ayé. Ẹni tí ó bá ti wá bímọ tí ń ṣe Islam onítọ̀wọ́n ò bímọ ọmọ lọ́lẹ̀ bẹ́lọ̀ ni kọ́lọ́mọ́sá wọlé àánú àdánwò bẹ́ẹ̀ ọlọ́mọ fi kẹ́ni kọ̀ọ̀kan wa. Ẹ̀rí Islam tó gbádùn tàbá fẹ́ ṣe masdara at-tashri' fil Islam al-Qur'an wa sunnah. A fẹ́ mú òfin ẹ̀sìn a fẹ́ ṣẹ̀sìn bá a ṣe ṣe ọ wà nínú al-Qur'an kìí ṣe Qur'an nìkan ni ó tún wà ní sunna náà. Torí tí n bá ń bọ̀rọ̀ lọ́sìn àárẹ̀ àwọn ẹ̀sìn kan tá à ń ṣe tó jẹ́ pé inú Qur'an nìkan ló wà a lè rí inú sunna. A sì rí àwọn ẹ̀sìn kan tó jẹ́ pé ó wà nínú sunna kò sínú Qur'an. Ṣé wá rí méjèèjì yẹn ọ gbọ́dọ̀ wá sọ pé nítorí pé o ti rí nínú Qur'an ní ọjọ́ ṣe àbí nítorí pé o rí nínú sunna ní ọjọ́ ṣe kíni ní ọjọ́ ṣe. Méjèèjì ọ̀kan náà ni wọ́n aliwahyu wahyan. Àwọn afáwa tẹ̀sìn yé wọ́n ní wáyé méjì ló wá bá nàbí. Ọlọ́run ó fi kan rán Jibril Ọlọ́run ò fi kan rán Jibril ń sọ fún ànábì náà ni ànábì sì ń mà Ọlọ́run sì ń fi ń mà bẹ́ẹ̀. Ọlọ́run wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha. Ọlọ́run kò ní sọ nǹkan kan jáde lẹ́nu ẹnu yẹn wọn ò pín ẹnu sí méjì kò sí ẹnu kitab lọ́tọ̀ ẹnu sunna lọ́tọ̀ ẹnu kan náà ni méjèèjì ti kíni ní ti ń jáde. Ọlọ́run ní gbogbo tí máa ń jáde ńbẹ bóyá ń ta àfẹ́rán Jibril ni àbẹ́yìí tá àfẹ́rán Jibril sọ́sà ànẹ́bísà yanu ó sì jáde lẹ́nu ẹ̀. Ọlọ́run ọba ní kò ní sọ̀sọ́kúsọ àwọn Ọlọ́run la ní kọ́ máa sọ bẹ́ẹ̀. Ẹni bá wá gba Islam tó lóun ọgbà sunna ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ó máa bà yín nú jẹ́ pé àwọn òsì sunna o Islam là ń ṣe kíni làwọn ń ṣe. Ẹ ra wọn mi wọn ò ní àwọn ò ní gbàgbọ́ nínú hadith nínú sunna Quran nìkan làwọn ṣe kíni làwọn gbàgbọ́. Ṣé ẹ rí gbogbo àwọn èyí wọ́n ti wá pọ̀ lérílẹ̀ ayé wọ́n ń bẹ nílùú wàtàwà yìí wọ́n bẹ ń bomi náà. Ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa. Qad hawala a'da'ul Islam àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n wá ń gbìyànjú látàná láti tẹ Kùránì rì wọ́n ń gbìyànjú láti da Kùránì rú wọ́n ní orin ni
ẹni àwọn kan ni wọ́n ń pè àpè asátìrù awwalin ni àwọn kan ni wọ́n ń pè àpè kọ́ rẹ̀ fún ànábì ní kọ̀rọ̀ àwọn kan ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń pè àpè kọ́ kùránì fún ànábì pé òpùrọ́ ni látàrí ànábì náà wọ́n ti ń sọ wọ́n mọ̀ pé kùránì tó balẹ̀ sílé ayé ni ó wá tún ayé ṣe ni ẹ̀sìn tó sì gbé wá ẹ̀sìn tó wúlò ni ó dáa ju igi àti yẹ̀pẹ̀ tí wọ́n ń bọ tẹ́lẹ̀ lọ gbogbo ibi tí kùránì bá ti sọ̀kalẹ̀ sí òòṣà ó pòórá ni ìwàkiwà ó pòórá ìrìnkúrìn ó pòórá gbogbo ibi tí kùránì bá ti sọ̀kalẹ̀ sí ìfọ̀kànbalẹ̀ máa ń wà ń bẹ̀ ni ló ṣe jẹ́ pé a lè gbádùn ayé wa àbí ká máa tẹ̀lé kùránì kùránì yìí wọ́n wá gbìyànjú láti tọwọ́ bọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn aradu an yata'anu fil kùránì wọ́n wà á máa gbé àwọn kan dìde wọ́n pè wọ́n ní al-mustashirikun orientalist wọ́n ní kí wọ́n lọ lè read about Islam kí wọ́n jáde lọ sílẹ̀ lárúbáwá kan lè kó èdè lárúbáwá tí wọ́n bá wá kọ́ tán oyè ká máa wá máa mú àwọn pàlàpàlà kan ká máa wá fi da kùránì rú táwọn yóò fi rò pé ọlọ́run kọ́ sọ kalẹ̀ nígbà míì wà ní fawailun lil musallin ọlọ́run ọba ṣépèlé àwọn akẹ́rùn lóòótọ́ sì ni fawailun ìpè ní jẹ́bẹ̀ lil musallin fáwọn akẹ́rùn àbí ká ní ààyè kan nínú ná ni wọ́n ń pè ní wáìlù fáwọn akẹ́rùn ni wọ́n wà dákẹ́ ń bẹ̀ tẹ́ bá sì wò etí wọ́n wí náà lẹ́bàá nu Kùránì lóòótọ́ àmọ́ wọn ò ká délẹ̀ kó lè bá nítumọ̀ fawailun lil musallin ọlọ́run bá ní ìbínú ọlọ́run ègbé ń bẹ fáwọn akẹ́rùn kan alladhina hum an salatihim sa'un wọ́n wá pa an salatihim alladhina hum an salatihim sa'un wọ́n ṣe kíni wọ́n parẹ́ àmọ́ tí wọ́n bá ká délẹ̀ ní sẹ́mọ̀ pé yóò ní túmọ̀ wọ́n wà ní ọlọ́run sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ́lẹ̀ wò ó wà ní Qur'an ìtọ́lọ́run sì sọ ni pé ègbé kọ́ máa bá wọn akírun kan àwọn tó jẹ́ pé wọ́n máa ń jàrún pọ̀ wọn ò ní kí asiri ó dìgbà tí magrebi bá ṣe kí ni ọba tó àwọn táwọn ìlú tó wọ́n wọ̀ náà ọlọ́run kan tó wà ní Jánnà tọ́lọ́run ọba fèrè jì wọ́n ẹni tí ń jàrún pọ̀ tán ni yóò wọ̀ náà ẹni tí ò wá kí ń kọ́ àbẹ̀ni tó dé pé yídì nìkan ni máa ń bá wá kí àwọn míì jimá nìkan ni wọ́n máa ń bá wá kí ọlọ́mọṣẹ́ sọ níbi aburú bẹ́ẹ̀ ìwọ tó ń jàrún pọ̀ tó máa ń sọ pé àkíkọ̀ ní jọ ọlọ́run lójú ọlọ́wọ́n bá ní òun náà jọ lójú ní alìkìyàmà ọwọ́ náà wáìlù kò tó wà lè Jánnà ìwọ́n tó máa ń jàrún pọ̀ ó kí o àmọ́ ò kí sásìkò rẹ̀ àwọn tàwí yìí wọ́n wá gé àyà yìí láàbọ̀ láti fẹ́ da Kùránì rú àtàwọn àyà míì náà tó jẹ́ pé àyò lè gbà mí láti máa dárúkọ rẹ̀ ọlọ́wọ́n bá sì ti wá sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun ọlọ́wọ́n bá láwa la sọ Kùránì kalẹ̀ àwa náà là á sì ń protect ẹ̀ àwa náà là ń sọ Kùránì ọlọ́run ò gbé Qur'an fẹ́nìkan kọ́ bá òun sọ takafala Allahu bi hifdhil Qur'an òun fúnra ara rẹ̀ inna nahnu ọlọ́run wa ní innani inna oní nahnu ọ̀rọ̀ ńlá ni lọ́dọ̀ àwọn àlùfáà àwa ọlọ́run àwa náà la sọ Qur'an kalẹ̀ àwa náà la sì ń sọ bal huwa Qur'anun majidun fi lawhin mahfuz tí gbogbo àwọn aha Qur'an bá parẹ́ tí o bá ṣe wọn láyé má kọ́pì Quran bẹ ní láwùlì mahfuz bí ọba tún sí láwùlì mahfuz ma kọ́pì Quran ní bẹ lọ́wọ́ ọlọ́run ọba ńlá suratu al-Hijr ayẹlẹ kẹsàn-án lọ́wọ́ ti sọ bẹ́ẹ̀ nígbà wọn wá rí i pé àwọn ò rí Quran dàrú nígbà míì wọn kankan bọ́ sínú Quran wọn máa yọ àwọn àyà kan oyè wọn máa dànkarú àmọ́ ọlọ́run ṣàánú wa tí wọ́n bá da Quran kan rú lẹ́ni wọn ò ní tí ì máa tà á síta tí a fi dictate pé wọ́n ti dànkan rúnu Qur'an inú ọlá tọ́lọ́wọ́n bá ṣe fún Qur'an nílùú Egypt arákùnrin kan ó lóun ṣe ẹ̀fẹ́ ma èyí tí ń jẹ́ original nínú Kristẹni àti Islam ó wá lọ lè kó àwọn báíbù ó wá yọ sínú ara wọn ó tó kalẹ̀ ẹni tá a wí ìmọ̀ ń tàwé ni ó wá lọ lè mú Qur'an náà ó píríǹtì bíi 10-15 kan ó yọ àyà sínú ara wọn ó tó kalẹ̀ bí kiri yóò bá ti dé òun ra báyìbù yóò jù sápò ń lọ wọ́n sọ̀rọ̀ gbogbo ẹ̀ tán pátá ó ní wọ́n retí pé wáyà wọ́n tún dá padà ó ní wọ́n láì nìkan kan dá padà bí ṣe ń gbé lọ ṣọ́ọ̀ṣì nánu ó ní ẹni àkọ́kọ́ tóun kọ́kọ́ gbé Kùránì tó kọ́kọ́ sí báyìí bó ṣe sí báyìí tó bá iná àdéná nínú Súrátù Tọ́há
ó ní iná àtẹ̀yìnà ní láàrin kùránì àbí ìbá kí ó lóòótọ́ iná àtẹ̀yìnà wà láàrin inú àwọn ìgbẹ̀yìn kùránì ló ṣe kí ni ó gbé kalẹ̀ tọ́ náà tó dé òun náà tó sí tiẹ̀ ló bá bá suratul Baqara oyé lẹ́yìn suratul Lahab suratul Masad tabatiada Baqara lẹ́yìn tabatiada ọlọ́run níjẹ́ ó náà gbé kalẹ̀ ó ní ẹnìkan kan wà rẹ̀ yọ kan nínú al-Qur'an fa aslama ar-rajul lárakùnrin náà bá gba Islam ẹ̀sìn àgọ̀ kọ́ lẹ́sìn Islam gbogbo ẹ̀sìn tó kù lẹ́yìn Islam ẹ̀sìn àgọ̀ ni bí yẹn ọba di kèfèrí yọ gọ̀ ọlọ́mọṣẹ́wálágọ̀ ọlọ́mọ bá fa àwọn náà mọ̀nà nígbà wọn gbìyànjú sára Kùránì tí ò lójútu má wọn ò pé tó kù ni pé ẹjẹ́ àkókò lọ bí súnà àwọn aláìmọ̀kan nínú àwọn tí wọ́n ń pera wọn ní mùsùlùmí wọ́n ń pera wọn ní Qur'aniyun wọ́n ní Qur'an nìkan làwọn bìlíf àwọn ò bìlíf súnà àwọn ò ní bìlíf nínú hadith wọ́n sì ń pera wọn ní mùsùlùmí àwọn eléyìí àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n dá ìròrí yẹn lẹ̀ fún wọn àwọn mùsùlùmí tọrọ òye àwọn náà bá bẹ̀rẹ̀ sí gbé ìròrí yìí káàkiri ta'atharu bi afkari al-kuffar wọ́n sì wá lápá pẹ̀lú wọn wọ́n wá ń sọ pé Kùránì nìkan làwọn gbàgbọ́ títí tí Islam wọn fi bọ́ torí pé tí súnà bá ti kú nínú Islam yẹn Islam ti sí kíni Islam ti bọ́ nìyẹn àwọn yẹn àwọn bẹ̀rẹ̀ àgbáńlá yẹn sìn wọ́n ní irun táwọn máa ń kí ó yàtọ̀ sí títí wa wọ́n kírun fajiri wọ́n kírun ustọ wọ́n sì kírun ìṣá irun mẹ́ta làwọn ń kí wọ́n bá ṣẹlẹ̀ nìkan tí ò tiẹ̀ kí nǹkan kan nílùú ti yín bí wọ́n jẹ́ ọyọ́ lẹ́nu ìgbà àwọn ń ta wọn o ẹ̀sìn tí wọ́n àwọn ni pé ẹ̀sìn tí ò nírun nú tọ́lọ́ ń sì ní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin ẹ máa ń sin ọlọ́run títí tí yaqin ó fi dé yaqin al-maut títí ikú ó fi yọjú sí yín ẹ kírun kú ni nítorí pé ìrun gan la wá kí láyé nígbà táwọn yẹn táwọn wọ̀lú tán àwọn kan tún dé yastakhifuna bi sunnah àwọn yẹn àwọn tó wá ń fọwọ́ yẹpẹrẹ mú sunnah àwọn wá ní sunnah o liman istata'a ilayha sabila ẹni bá lágbára ni wọn ní sunnah man fa'alaha yuthabu wa man tarakaha la yu'aqabu sunnah ẹni bá ṣe yọgbà ládàá ẹ ẹni tí ó bá sì ṣe kò ní jìyà definition gbogbo sunnah lọ́dọ̀ wọn lóòótọ́ sunnah kan rí bẹ́ẹ̀ sunnatun mustahabbatun ẹni bá ṣe yọgbà ládàá ẹni tí ó bá ṣe kò ní ṣe kíni kò ní jìyà àmọ́ kì í ṣe gbogbo sunnah lórí bẹ́ẹ̀ o àwọn sunnah kan bẹ tó jẹ́ pé tó o bá ṣe ó jẹ ìyà ó sì wọ̀nà ọlọ́ sunnah sí ni nítorí pé sunnah ní túmọ̀ Qur'an al-Karim ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa àwọn kan tó wá dé nínú àwọn èèyàn wa náà ni àwọn tó wá lọ lè kó àwọn mawdu'at min al-ahadith ẹ mọ̀ àwọn tíra kíníkà Muntakabu ẹ mọ̀ àwọn tíra kọ́lá ṣéwù sọ ẹ mọ̀ àwọn tíra nusatul majalis sọ́tún kò kan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tẹ́ máa ń jáde yìí fadailu amali àwọn wà kó àwọn fabricated hadith jọ yọ wà kó rẹpẹtẹ àwọn wà ní ìtàwọn máa lò táwọn máa fi ṣẹ̀sìn nìyẹn o ẹ máa wá sọ fún wọn yí pé anabi kò sọ àwọn àfa aládìsí wá díẹ̀ wọn là anabi kò wí wọn ni ẹfílẹ̀ báwo ṣe máa ń ṣe nù bá ṣe bá lọ́wọ́ àwọn bàbá wọn nù àwọn náà tó pọ̀ rẹpẹtẹ nílé ayé tawassalu bi jayi fa inna jayi inda Allahi azimu ó bòlè wá tọ́ ní mínàlì ìmánì ọ̀rọ̀ náà bá dáa tó bá fi tì sọ́dọ̀ ànábì tó bá dé bá ànábì kọ́ sọ ọ̀wọ́ náà man qala ma lam aqul falyatabawwa maq'adahu minan nar ànábì ẹni tó bá sọ tí ń sọ ìbá àjọrọ̀ tó nítumọ̀ tó dáa àmì mi kí mo sọ kọ́ máa palẹ̀ mọ́ ibi tí ó jòkó sí nínú náà ọlọ́ ká tó wá pé èyí tí ò sí kíní èyí tí ò wá dáa báwọn yẹn ṣe rí lérí ọ̀rọ̀ súnà láwùjọ wa ni àwọn kan ní òsì súnà rárá gbogbo táwọn bá ń ṣe àwọn òtí ẹnu ànábì bẹ̀sìn
àyà Quran nìkan ní kẹ́ ẹ máa mú wá fáwọn lérí táwọn bá ń fẹ́ ṣe nínú ẹ̀sìn àwọn kan ní gbogbo súnà bọ́ bá wò ó ṣe wá wò ó mọ́ ṣe kí ni má ṣe àwọn kan àwọn lè kó ọ̀rọ̀ kọ́rọ̀ jọ wọ́n ń pè ń súnà bóòlù yìí ti wá dá àmà yàtọ̀ síra wọn àbí kéèyàn máa lọ lè kéwù èyí ní ọjọ́ pàṣàlátù tì àṣàlátù ò pè rẹ o ó wéṣítì ọjọ́ ayé rẹ màláìka kó bá wá yọjú lọ́wọ́ rí pé káì ọjọ́ ti lọ àwọn afáà súnà lọ́wọ́ máa lọ lè jókòó tì ló fi máa gbọ́ kí lànà bí ń ṣe kíni kí lànà bí ń bá ní sọ tàrífù àsúnà kí ni àwọn ń pè ní súnà náà ìyà tariqu rasulillahi sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam qawluhu wa fi'luhu wa taqriruhu níta ànábì sọ níta ànábì ṣe tí ò sọ àti tí wọ́n ṣe wájú ànábì tá ànábì ò sọ pé kò dáa tí wọ́n ti sìn kan wájú ànábì tí ò bá dáa yọ sọ̀rọ̀ tó bá ti wá dákẹ́ àjẹ́ pé nǹkan òun ṣe kíni nǹkan òun dáanu àpèjúwe yìí tó sọ òní innamal a'malu binniyat ànábì ní gbogbo sẹ́tà bá ń ṣe àníyàn wà lábẹ́ o ọlọ́run sì máa àpèjúwe ń tà nábì ṣe kana rasulu ya'takifu al-ashra al-awakhir min Ramadan àwọn ìyàwó ànábì àtàwọn sàhábà radiyallahu anhu wọ́n ní ànábì a máa lọ lè jòkó sí mọ́sálásí ní mẹ́wàá gbẹ̀yìn Ramadan ní máa lọ lè wá òru Laylatul Qadr ànábì yẹn ká àbá Sa'idu òní Laylatul Qadr rẹ̀ àbá Abdul Ghaffari ọ̀làǹtiẹ̀ mọ́sálásí ajíkòbí jọmẹ́rin ni mọ́sálásí ìsàlẹ̀ odò níjọ́ sátọ̀dé àdánwò ni wọ́n ń pè báwọn ẹni bá ti rìnrìn káàkiri láti lè kọ́dí àdánwò ti bá a tábàbí àbá Saidi pé sẹ́ni ní lóòótọ́ yóò wá ní mo kàn sọ bẹ́ẹ̀ fún wọn ni àwọn mọ̀mú yẹn bí n bá sọ bẹ́ẹ̀ wọn ò ní ṣe kíni wọn ò ní wá àwa ni o sì wá parọ́ fún gbogbo àlùmọ̀ nítorí tó ṣe kíní tó jẹ nígbà míì ó sì lè láyàláyà kò ní lẹ́ni ni ọlọ́run fi hàn wá ní àwọn sọ fún pé ìtọ́lọ́run fi hàn Nábì wa Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run wá fi ṣe kíní lọ́lọ́run wá fi hàn wọ́ ajẹ́ pé o tún ṣe kíní o tún parọ́ ìgbà táwọn apárọ́ yìí ọ wá parọ́ mọ́ lọ́run òun tó wá burú jáì àwọn ẹ̀dá lọ́parọ́ fún lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ Allah gẹ́gẹ́ lọ́wọ́ parọ́ mọ́ ọlọ́run sọ níbẹ̀ irú àdìsí yìí ń sìn anábì sèéni ló fi di sunna ẹlẹ́ẹ̀kẹta arákùnrin kan gbà wọ́n kírun fájìrì tán ó sì wáá bọ́ sí ẹ̀yìn òpó mọ́sáàsì lọ́ba yẹn náà fi làrákà méjì anábì wá ní èwo ló tún ṣe yẹn ó ní rákà tá àlèfájìrì tá a máa ń kí lọ́bọ́ mọ́ mi lọ́wọ́ ó sì ti sọ pé khairu mina dunya wa ma fiha bẹ́ẹ̀ bá kí rákà tá àlèfájìrì rákà méjì kó tó di pé akírun àṣùbà oore tó wà ń bẹ ó di gbogbo oore tó wà nínú ayé lọ tá a bá gbé gbogbo oore tó wà láyé sẹ́gbẹ́ kan tá a wá gbé rákà tá àlèfájìrì sẹ́gbẹ́ kan rákà tá àlèfájìrì ṣe kíni ó tẹ̀sùn ó sì lọ́lá jù lọ ó lóun wá fẹ́ kọ́ bọ́ lòun fi ń sáré kí ànábì bá ń lọ kí ni ànábì sọ ó ti àpúrúfù ẹ̀ ètí wọ́n ń pè ní sunna ni yóò jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa makanatu sunna tá a wá wí ipò lọ́wà nínú Islam wọ́n ní òun gangan ní Islam tí sunna bá ti kú ònú ẹ̀sìn téèyàn ń ṣe kò ní jẹ́ Islam mọ́ nǹkan mí ní ó ṣe kí ni ó dà bídíà ni wọ́n máa wá pè nítorí pé bídíà ni àdádálẹ̀ òun ni opposite sunna Ànábì ní kullu bid'atin dọ̀láàlà gbogbo bídíà àtẹ̀yìn bá ṣe èyàn ti sọnù ni èyàn ò sì ní sọnù kọjá sálì jẹ́nà ibo ní ọjà sí jàmbá ẹnu náà ọlọ́run kọ́ lọ́mọ sí wa lọ́mọ aná ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wàllá ẹ̀rí àdìsí pọ̀ rẹpẹtẹ àyà pọ̀ rẹpẹtẹ tọ́lọ́wọ́n bá ti ń sọ fún wa nínú Kùránì pé ẹ tẹ̀lé súnà o ẹ má fi súnà ṣeré o bẹ́ẹ̀ ṣe tẹ̀lé mi náà ní kẹ́ tẹ̀lé súnà kọ́dà ọlọ́run ọba ọ̀dà pọ̀ ọlọ́run ní ẹ tẹ̀lé mi bọ́lọ́run bá wá sọ ọ́ tán yóò tún wá ní ẹ tún tẹ̀lé Muhammad tí wọ́n bá ti ń tẹ̀lé Muhammad kí ni wọ́n ń tẹ̀lé òun wọ́n ń tẹ̀lé sunna ń ka àyà níwọ̀n ba nítorí àsìkò wa àyà pọ̀ rẹpẹtẹ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ọlọ́run bá ní yá ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo
ati'ullah ẹ máa tẹ̀lé Allah níbo làlá wà lókè sánmà keje wa ati'ur rasul ẹ sì máa tẹ̀lé ẹni tó wà lérí ilẹ̀ ọ̀dà pọ̀ ẹni rọ̀súlù tẹ́lá tẹ̀lé wọn kí ni wọ́n ní ká máa ṣe wọn jàmá ká máa ṣe súnà rẹ̀ tó àpótí kílà sọ báyìí tọ́ wala tubtilu a'malakum kí ṣe ẹyọ ọmọ bá bàjẹ́ tọ́ ọba tẹ̀ lọ́lọ́run tọ́ tẹ̀lé ànábì iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ tọ́ bá tẹ̀lé ànábì tọ́ tẹ̀lé lọ́lọ́run iṣẹ́ rẹ̀ ó ṣe kíni iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ Suratu Muhammad ló wà àyà 33 àyà lẹ́ẹ̀kejì ọlọ́run ọba ní wa man yuti'ir rasula ẹni bá tẹ̀lé súnà